Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. bá fi tànàbí tẹ́lẹ̀ tọ́fọ́lọ́ lékè yàtọ̀ fún pé a máa wéwéwé gbò wá mọ tí a gẹ̀rí yà á kẹsẹ̀ yẹ kò nídìí rárá tọ́lọ́ bá fẹ́ ṣe fún ẹ bí ọba ní ṣe kò ní ṣe bọ́ gé gbogbo èèyàn tán bàbá ní kéèyàn ní kéèyàn òní ìrúsẹ̀ ẹ̀bá wa sọ tán nìsín gbogbo tí èèyàn fi ṣe àjò láyé kọ́ sáré lọ́kọ́ sáré bọ̀ ọlọ́wọ́n bá ní ṣe kò ní ṣe o ó sì máa jẹ́wà ní gbogbo ẹ̀yẹ ọmọ tí ẹ̀ ń ṣẹbọ sòṣà káàkiri báyẹ̀ pé ọ̀rọ̀ ọkọ̀ ọlọ́run lẹ sọ di ẹbọ lọ́nà míì tẹ́ ẹ tó pé ẹ̀ ń sin ẹ̀mí ẹ̀ ń tún sẹ̀mí kan tẹ́ ẹ̀ sin lọ́run mọ́ ẹ̀mí lókun tẹ́ ẹ̀ ń sìn gbogbo orú wọ̀nyẹn ládàradà ni o tí wọ́n dámọ̀ sí o ẹ̀sìn lọ́run fún àbúdọ̀rọ̀ bákà àbátà sí abẹ́ẹ̀kẹ́ wí fún àbúdọ̀rọ̀ bákà àtàyà ti yẹ kàlíyẹ̀tì sin lọ́run débi tó bá wọn ti gbé mọ́ gbà gbogbo nǹkan máa wá rọrùn ni èyí tó bá fà tí ò tó ni ọlọ́run ọ̀fẹ́ sí ni ẹ má kọ̀nfíṣì àwọn èèyàn mọ́ ẹ pè wọ́n sójú ọ̀nà ọlọ́run tààrà ẹ má fi nǹkan mí lu torí owó ayé torí iyì ayé torí kíní ayé bisimilahi kana. أَمَّنْ يَكُونُ عَلِمِكُمْ وَبَدَأَ ṣe wá sí ìṣẹ́jú méjì ẹn lè sọ nákàlí lójú bàbá ká tó wọn lọ àtàwọn nílé wọ̀nyí ẹ̀yìn ìyá ẹ̀ tí ẹ sí dáadáa ohun tókólẹ̀ ẹ̀yìn tí náà ẹni tó tún tètè ìyá tí ẹ jòkólẹ̀ ẹ farabalẹ̀ dáadáa ẹ bá ti gbọ́ àsìkò ìta ìgbọ́rọ̀ ọlọ́ọ̀tán àwọn àfòyín ládùú àwọn bẹ́ẹ̀ bá lè dá a sí tẹ̀ máa kéwú ẹ sọ fáfáà kádìrì yọ mọ bí ó ti bá yín sí pẹ̀lú ògùn ọlọ́run sì bí àbùkátà yín bẹ́ẹ̀. ìgángan kà yín láyà ni o má dáàmà pé dìde ẹ wá láti wá dọ́lọ́ lóhùn dá níbi lóhùn yìí ó ti tó bàbá pè yín tẹ̀ dáhùn kíláàsì fún yín sẹ́rí bí wọ́n ti pè yín jáde ògo ìsìláàmù nìyí àpọ́nlé ìsìláàmù rẹ jẹ́ àwọn kírísítẹ́nì náà láwọn èèyàn wọn tí wọ́n ń pè kọ́lá àmọ́ gbọ́ pé kírísítẹ́nì ń bẹ láàrin rẹ ti dògbò yìí àwọn náà ṣe ohun tí wọ́n dá lóhùn gbogbo ilẹ̀ náà wọ́n dá lóhùn sàmí o sàmí o gbogbo ń tàà fi kó o ṣe fún wa. ọlọ́dà ò ṣe kí á ìgbà ò mẹ́kọ̀ọ́ ṣe fún wa láàbọ̀ máa ṣe ṣe ọlọ́run bá bẹ́ẹ̀ bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله èyí tí wọ́n ti fi ń tọ́ wa sọ́nà látàárọ̀ tí wọ́n fi ń dùwẹ́ lọ́wọ́ ọba fún wa tí wọ́n fi ń ṣàdúrà fún wa tàbí nígbàgbọ́ pé àdúrà wa ti gbà láàyè yìí ní inú ìjọ Kun Fayakun tó dá wa fún wa Sheikh Abdul Qadir Zainu Shababi bàbá fún ńlá wọ́n ṣàjàrí wọn pẹ́ abiti bàbá fún ńlá kí bàbá wa Kábíyèsí Olúwagége ẹjẹ́ àti ṣéwù fún bàbá wa ọlọ́run jẹ́ mi bàbá ó kún fún wa gbogbo àwọn fáwọn alápapọ̀ náà la kí lábẹ́ àwọn oṣù tá a ṣe gbogbo ìyá wa lásàlátù lápapọ̀ náà la kí pé a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. èyí tí bàbá wa tọ́ni ká fi tọ́ kéwú níwájú wọn kó lè bá a máa wúlò fún gbogbo àwọn atáyìn jẹ́ máa kéwú lápapọ̀ láti tún lè fi tọ́kí níwájú àwọn àǹfà àwọn àti pé àwọn náà tún kọ́ lára àwọn bàbá wa níkàlẹ̀
láti fi lè ṣàǹfààní gbogbo jọmọ́ wa lọ́kùnrin lóbìnrin òun náà ni ọ̀rọ̀ nípa àzíkìrù torí pé ibi tá wà yìí láyé kún fàyà kún ní ìjọ kún fàyà kún tá wà yìí kò sí tá à ń bẹ̀ ju àzíkìrì lọ tábà wo kún fàyà kún ó ti ní branches káàkiri ìkan wà ní oníyàlé ìkan ni à ń ṣe ní oko ọba yìí ó tún wà ń bò mí náà ọlọ́mọdé ó bàjẹ́ kò sí tí wọ́n pè wọ́n wá ṣe ní kún fàyà kún náà ju dáwọ́kọ ọlọ́run ọba lọ àmọ́ ibi ayé àtàgbà wọlé òun náà ni ọlọ́run sọ pé àwọn nǹkan nínú àwọn ẹ̀dá àwọn ọlọ́run ọba wọn mọ̀ ní kìnnì wọ́n mọ̀ ní fọkànbalẹ̀. Alladhina amanu wa tatma'innu. wọ́n dábìí ibẹ̀ kọ́kọ́ lọ bí alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amnu wa hum muhtadun. Alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin. Nítorí àsìkò ọlọ́run ní àwọn ẹ̀dá kan ń bẹ tó yẹ pé alladhina amanu onígbàgbọ́ òdodo ni wọ́n. Wa lam yalbisu. Wọ́n kí wọ́n ń gbààwẹ̀ wọ́n ń ṣe sìn wọ́n níwà rẹ̀ tí wọ́n wù wọn wò wá bú ní tọ́lọ̀ wọn fẹ́ ni wọ́n ń ṣe. ọlọ́run ní àwọn onítọ̀hún ní tí wọ́n tẹ́yẹ́ sínú èmi ọlọ́run ọba tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run. Wa lam yalbisu imanahum bidhulmin. tí wọ́n wá fi ààbò sí bo ìgbàgbọ́ tí wọ́n ní sí ọlọ́run ọba tí wọ́n fi bo lójú. ìyẹn ni pé ìgbàgbọ́ wọn yẹn wọ́n ní tán yányá nǹkan kan ò ní mì wọ́n débi pé yóò wá affect ìgbàgbọ́ faith tó ń bẹ nínú ọkàn wọn sí ọ̀dọ̀ ọlọ́run. bó tilẹ̀ ò kí àdánwò kó ṣẹlẹ̀ sí wọn tó kọ́nà ń gbìdánwò ọkàn wọn tó wọn ò ní yẹ̀ wọ́n nígbò ní mùmínì. òun ni alladhina amanu kí ọlọ́run wá ní ó ń bẹ fún wọn. Ulaika lahumul amnu wa hum muhtadun. ọlọ́run ní àwọn ẹ̀dá wọn yìí ni àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n nífọ̀kànbalẹ̀ láyé wọ́n tún wá nífọ̀kànbalẹ̀ ní àlàáhírà torí wa hum muhtadun torí àwa ọlọ́run bọ́lá ti fi wọ́n mọ̀nà. àwọn wa ni wọ́n nífọ̀kànbalẹ̀ àwọn náà láwí kí ni wọ́n bí fọ̀kànbalẹ̀ sínú ayé ọmọ ànábì Adam. ó náà ní àyà kejì tó fẹ́ lọ lẹ́ẹ̀kan pé. Alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innul qulub. Alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. Ala bi dhikrillah tatma'innul qulub. Ọlọ́run àwọn onígbàgbọ́ òdodo tí àwọn yìí lẹ́ẹ̀kan yẹn ní tí ó mọ bí fọkànbalẹ̀ ta sọ pé ń bẹ fún ọlọ́dọ̀ àwọn ọlọ́run ọba láyé lọ́run fún wọn òun náà ni pé wa tatma'innu qulubuhum bi dhikrillah ọkàn wọn mọ balẹ̀ wọn mọ ní fọkànbalẹ̀ yẹn pẹ̀lú àzíkiri ni o. Mo ti fẹ́ mọ bí fọkànbalẹ̀ sínú ìgbésí ayé wọn ju àzíkiri lọ. Kí ni àzíkiri náà? Wọ́n máa pé la ilaha illallah Muhammadun Rasulullah. Kájọ wí la ilaha illallah Muhammadun Rasulullah. La ilaha illallah Muhammadun Rasulullah. La ilaha illallah Muhammadun Rasulullah. Ọlọ́run lẹ́yìn tá a wí ọlọ́run fi fọ̀kànbalẹ̀ sí ayé nìkan kan wájú báyìí lọ. Àmín. Wọ́n tẹ́tí máa ń lò kúlùkù bí ní kí n la ìwọ bàbá àlá. Bi dhikrillah. Àlá ìwọ màmá àlá ìwọ bọ́dà mi àlá ìwọ sísá mi. Àlá ẹ̀gbọ́n àtàbúrò mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin èèyàn wa lápapọ̀ tájọ́ ń jẹ́ mùsùlùmí. Ala bi dhikrillah tatma'innul qulub. Gbogbo bùkátà tá a fẹ́ kó bíyá nínú ìgbésí ayé wa tí ò bíyá yẹn àzíkìrí tá a ti ṣe ni o. Allah. Lẹ́ẹ̀kan náà tá a bá ti ṣe àzíkìrí gbogbo ìbànújẹ́ ayé wa yóò sì máa ṣe kíni yóò sì máa di ìdùnnú. Allah. Ìdùnnú ò wá ní di ìbànújẹ́ láti ìwọ náà ṣe ámínà mi tó wà. Àmín. Sọ ámínà kó kí dáadáa. Àmín. Ọlọ́mọ́sàwọ́lá àzíkìrí èyí tí ò lọ́nkà tá a ti ṣe láàyè
àti ìta tó ṣe àti ìta tó padà máa ṣe gbogbo ọ̀rọ̀ nìkan kan ọlọ́run tó máa já sí dùnú. Àmín. aláàbí tí kì í láyé tẹ́tí inú ìkùrù àti kì í la fi lè nífọ̀kànbalẹ̀ lórí gbogbo tí ń jẹ́ láyà yẹn tó bá ti ṣe sí kì í ìbànújẹ́ ó sì fò lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì náà dákẹ́ ànábì pé. An Abi Musa al-Ash'ari radiyallahu anhu. ẹni tó gbà wá náà ni wọ́n ti dáwọ́ kan ní. Anna Rasulullah sallallahu alaihi wasallam qala. Ọlọ́run ṣàlàyé fún wa pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé. Masalul ladhi yadhkuru rabbahu wal ladhi la yadhkuru rabbahu. àpèjúwe ẹni tí ń dáwọ́ Ọlọ́run ọba ní gbogbo ọgbà lọ́sàn-án lóru tí ó sùn yóò dìde lóru yóò ní náfìlà tó bá yẹn náfìlà àti yóò máa ṣe la ilaha illallah yóò máa ṣe Muhammadu rasulullah yóò máa ṣe istighfaru yóò máa ṣe ayilala yóò máa ṣe àsìláàtù fún ànábì wa Muhammadu Sallallahu alaihi bá a ti ṣe ní kọ́ńbáyà kúnnù àpèjúwe ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo gbà lọ́sàn-án lóru tí gbogbo ayé rẹ̀ dáwọ́kọ̀ Ọlọ́run ọba. wal ladhi la yadhkuru rabbahu. àtẹni tí ó ṣe tó yẹ pé òun sùn fọnfọnfọn ni kò tiẹ̀ ní jí bó ṣe wákàtí kan lóru kò ní jí nígbà tí ò tiẹ̀ ṣe lọ́sàn-án. àpèjúwe àwọn méjèèjì. Mislul hayyi wal mayyit. ẹ bá yẹ bá Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Ànábì ni ẹni tí ń ṣe síkìrì ní gbogbo ìgbà àtẹni tí ò rántí Ọlọ́run àtẹni tí ń rántí Ọlọ́run àwọn méjèèjì a lè fi wọ́n wé ara wọn. àpèjúwe wọn dàbí alààyè àtẹni tó ti kú ni. Allah. yẹn pé ìjọ tí ọmọ Ànábì Ádámù bá ti ṣe gbólóhùn la ilaha illallah tí ò bá ti wí mọ́ ó ti dòkú. Allah. gbogbo tí ń jẹ́ ìyè lára rẹ̀ ti di òkú. àmọ́ ìjọ tí yẹn bá ti rántí kódà kó má sínú ìsìlámù tẹ́lẹ̀ tó ṣàmọ̀ pé Ọlọ́run bá kan ń bẹ tí ń jẹ́ la ilaha illallah ìjọ tó bá ti lè wí lẹ́nu rẹ̀ ìdí ẹni gbogbo tó kú lára rẹ̀ ti di ìyè. Ọlọ́run sàwọn lá Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. àzíkìrí òun náà ni àǹfààní bẹ́ẹ̀ pọ̀. nǹkan táwa rí nu àzíkìrí tábà wà àràfi àzíkìrí àràfi mẹ́ta náà ni ibẹ̀ lásọ̀ kalẹ̀ sí. Allah. àrí zal Az-zahab. a sì rí kaf a sì rí rọ. àwọn àràfi mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní nǹkan tí máa ń bí sínú ìgbésí ayé ẹni téèyàn bá ti ń ṣe àzíkìrí dáadáa. àkọ́kọ́ mbẹ́ òun náà ni zal Az-zahabu. yóò máa bí kíni àdáhàbù téèyàn bá ti ṣe síkìrí yóò máa bí gbòdò sínú ìgbésí ayé rẹ̀. Allah. ìyẹn pé ayé rẹ̀ ó yàtọ̀ yóò kò ní panda. bákan náà àzíkìrí àtúmọ̀ bí àdíhìbò díhìbò ní ìkòkò ìyẹn fáwọn ọ̀tá tí a bá ti ṣe síkìrí yóò máa ṣèrúbọ ọ̀tá. ọ̀tá tó bá fẹ́ yọ sí ẹ bíyá bí ọjà rẹ ní bíyá níbi ilé rẹ ní bíyá bí iṣẹ́ rẹ ti ń dẹ́rù bá ẹ ìwọ ṣáà máa ṣe la ilaha illallah muhammadu rasulullah kò ní mọ tí ń bá wọn jà Ọlọ́run ni yóò mọ gbìyà rẹ jà Allah. yóò mọ kó fìtínà bá látàrí àzíkìrí tó bá ń ṣe. ẹ jẹ́ ètò lọ síbi káàfù. Al-kafu al-karamatu. ara abẹ́lẹ̀ kejì nìyẹn nínú àzíkìrí òun náà ni káàfù. ìtú káàfù máa ń bí sí lára náà ni kàrọ́ọ̀mọ̀ èyí ò ní kàrámọ̀ púpọ̀. Allah. gbogbo tó bá dé ẹwà bá fún ńlá nísìn Allahu hayatahu Allah hayatahu. kò síbi tí wọ́n yọ sí wọ́n mọ̀ pé ìmọ̀lẹ̀ lọ́n bẹ lára bàbá Sheikh Habibullah Dr. Al-Hadi nígbà tá à ń bẹ mọ́ká sílẹ̀ kàtà ń bọ̀ pẹ̀lú bàbá àwa wọ àwọn èèyàn tí wọ́n wà lọ́nà jíjìn wọ́n wá ń súnmù kámẹ́rà àwọn kan súnmọ́ wọn bọ́mú tí wọ́n yàgò tó àwọn kan tó wá súnmù kámẹ́rà látọ̀nà jíjìn pé káwọn ṣáà lè rí bàbá yà ìmọ̀lẹ̀ tí àzíkìrí bí sí àwọn bàbá lára ni Allah. kò sí ní tó bí ju àzíkìrí lọ òun ló bí kàrámà Allah. àwọn bí kàrámà sí wọn lára tó bá ń ṣe àzíkìrí púpọ̀ ó sì máa dẹnu àkúnlọ́dọ̀ àwọn èèyàn ẹlẹ́kẹta ní kíní Ar-rahmatu. Ar-rahmatu. kíni ọlọ́run máa ń bí abirahama tó bá ń ṣe àzíkìrí ìkẹ́ náà máa bẹ pẹ̀lú rẹ gbogbo gbà. bákan náà a tó máa bí Ar-rizqu. àrísìkò àrísìkì ò ní wọ́n tó bá ń ṣe àzíkìrí tó o bá ní tó jẹ tó bá ṣe la ilaha illallah tó sì nígbà gbogbo ọlọ́mọdé wọ́n sàwọn gbólóhùn yìí ọlọ́run sì mọ bí ẹ̀bùkátà rẹ̀. bákan náà àtúmọ̀bí kí àwé fún àgbéga kò sí tó gbé àwọn bàbá wa fún ńlá débi tí wọ́n dé lónìí àzíkìrì ni ìtú gbé àwọn kábíyèsí olúwa gẹ́gẹ́ débi tí wọ́n dé lónìí kí ni àzíkìrì ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfọwà wa Sheikh Abdul Qadir ní àzíkìrì náà tí wọ́n ti ń ṣe láti ọjọ́ yìí lọ́dọ̀ bàbá wa fún ńlá títí dòní òun ló kún wọn débi tí wọ́n dé ọlọ́run dé ó bàjẹ́ láéláé àzíkìrì náà ọlọ́run sàdé ó gbé náà tẹ̀wá débi ẹ̀rọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin àzíkìrì ní tòun nínú àzíkìrì wákà bàbá wa
Àzíkìrì ní tẹ̀línú, àzíkìrì ní tẹ̀línú. Bàbá ṣàbàkú àwòyàgbẹ́, àzíkìrì ní tẹ̀línú. Bàbá ṣàzíkìrì àwọn níyàgbẹ́, àzíkìrì ní tẹ̀línú. ربنا عزة عما يصفون.